ẹ kalẹ̀ àkùṣe òní àsìkò ìgbìyànjú èrè kò lè dà ọba òkè adégbìyànjú kó wà ládé àmì ìròyìn àwọlésùnrè láti ìkànnì Tungba 100.9 FM ọ̀làyẹ̀mí àkànnì ńlọ níròyìn. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ muhammadu buhari ti gbé ìwé ètò ìṣúná owó fún ti ọdún 2022 tí iye rẹ̀ lé díẹ̀ ní tírílíọ̀nù 24 náírà síwájú àwọn àgbáríjọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin nílùú àbújá lónìí léyìí tí ó fi sọrí fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti àgbérò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà. ìwé ètò ìṣúná owó ọ̀hún fún tí ó tó tírílíọ̀nù 2 tó fi lé dáadáa sí èyí tí ó gbé ka wájú láwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún fún ti ọdún 2021. ààrẹ buhari mẹ́nubà àwọn ọ̀kan òjọ̀kan ìgbésẹ̀ pẹ̀lú ètò tí ìṣèjọba tó wà lórí àlééfà yìí láti fi mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ṣàgbérò rẹ̀ pẹ̀lú ní àsìkò tí àjàkálẹ̀ àrùn covid-19 ṣe ìdíwọ́ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé. ó sọ wípé ìwé ètò ìṣúná owó ọ̀hún tí òun gbé kawájú àwọn ilé aṣòfin ọ̀hún yóò mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn bíbọwọ́lù sọ di òfin rẹ̀. agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà alàgbà fẹ́mi gbàjàbíàmílà gbóríyìn fún àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fún èròǹgbà wọn àti ìpinnu wọn lórí ìwé ètò ìṣúná owó ọdún tó ń bọ̀. ó ṣe ìlérí pé àwọn kò ní fi ṣíṣe àgbéyẹ̀wò ètò ìṣúná owó ọ̀hún falẹ̀ láti tètè sọ di òfin. ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ahmed lawan ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n wá ọ̀nà míì tí wọ́n lè máa gbà fún ìnáwó àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n gùn lé lójúnà láti fi mú ẹ̀dínkù bá ẹ̀yáwó owó. níbi àgbáríjọ ìjókòó àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì tó wà nílùú àbújá tí ààrẹ buhari ti wá ṣe ìtẹ́pẹpẹ ètò ìṣúná ọdún tó ń bọ̀ ka iwájú wọn ni ahmed lawan ti sọ̀rọ̀ di mímọ̀. lawan sọ síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka òjẹ̀ka tó fi mọ́ àwọn àjọ agbaṣẹ́ṣe ló sọ wípé wọ́n nílò láti pèsè bí owó yóò tún ṣùgbọ́n máa ṣe wọlé sápò ìṣúra ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti máa fi ṣe àwọn iṣẹ́ àkànṣe lẹ́yìn tí wọ́n ṣe dípò tí wọ́n yóò fi máa ya owó lóòrèkóòrè. ààrẹ ilé aṣòfin àgbà rọ ààrẹ buhari wípé lóòótọ́ ni ó ṣe pàtàkì láti pèsè owó láti fi ṣe àwọn iṣẹ́ àkànṣe ṣùgbọ́n síbẹ̀ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí bí ẹ̀ẹ́dínkù ṣe máa bá owó tí wọ́n yá láti fi ṣe àwọn iṣẹ́ lọ́kàn òjọ̀kan. àjọ ẹ̀ṣọ́ elétò ààbò àmọ̀tẹ́kùn tẹ́ka ìpínlẹ̀ ondo sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mọ́ ọ̀gbẹ́ni samuel lucky akpan tó jẹ́ ọmọdékùnrin ẹni ọdún 4 gbé ní agbègbè alágbàká nílùú àkúrẹ́ pẹ̀lú èròǹgbà láti ta ọmọdékùnrin ọ̀hún ní $200 náírà. adarí fún àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ondo olóyè adétúnjì adélẹ̀yẹ tó fojú akpan àti àwọn ẹni àfúrásì oníwà jàǹdùkú 17 tí wọ́n dààmú ìgbé àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún tí ó fojú wọn hàn dé fún ti àkànṣe iṣẹ́ tí àwọn àjọ ẹ̀ṣọ́ elétò ààbò ọ̀hún gùn lé fún ti ìpele ìkẹta tí wọ́n pe àkórí rẹ̀ pẹ̀lú fi sọrí àfọ̀mọ́ ìpínlẹ̀ ọ̀hún kúrò pẹ̀lú àwọn oníwà jàǹdùkú. adélẹ́yẹ ṣe àlàyé síwájú sí wípé fún ẹ̀sùn ní ọlọ́kan-ò-jọ̀kan àwọn mú àwọn ẹni àfúrásì oníwà jàǹdùkú ọ̀hún fún bíi ìwà ajínigbé jìbìtì lórí ẹ̀rọ ayélujára ẹgbẹ́kẹ́gbẹ́ ti ṣe ẹgbẹ́ òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ léyìí tí wọ́n wù. ó ní èyí ló fà á tí àwọn fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn ẹni àfúrásì ọ̀hún láwọn agbègbè ní ọlọ́kan-ò-jọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún. tó ìròyìn àṣálẹ́ yìí ní ju báyìí lọ ètò kò dídé òwúrọ̀ ọ̀la nígbà tá a tún máa kọ́ tún rìn wá fún yín láti kọ́ ní Tungba 100.9 FM. àmọ́ kí n tó máa lọ ẹ̀yìn ara ẹ jẹ́ ká rí dájú pé adẹ́kùn láti máa da ìdọ̀tí wọn ẹ̀gbìn sínú kòtò ìdáminú gèrè pẹ̀lú rí dájú pé a pèsè àyíká tó mọ́ tóní ní àyíká àti agbègbè wa. ó bẹ̀ Èdùmàrè yóò bá wa ṣẹ́gun àjàkálẹ̀ àrùn èyíkéyìí
tó lè fẹ́ ti ibẹ̀ yọ àmín. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ni èmi Ọláyẹmí Àkànní kí yín pé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Oorun ayọ̀ ńlá máa sùn. Ire o.